ta òṣàláyà. Ta ló jẹun tó yó tán tó ṣe pé bẹ́kùnbẹ́kùn ló kù tí ń wá? Ẹ̀dùn ọ̀nà ta ló bí ọmọ tí ń fokùn ọ̀gẹ̀dẹ̀ gọ̀pẹ́? Ta lóbìnrin ọ̀rọ̀ mọ̀dìmọ̀dì tó wọ gbòòrò tí ń gégi ńlá? Ta ló léwúrẹ́ tó da fánù nígbàlẹ̀? Èmi ò mẹ́ni àyálẹ̀ èkó kó dúró gbégi sọ́pọ̀ ejò nígbó kó rẹ́gbẹ́ onírúurú ejò kọ́mọ̀nà pápá bora. Ta ní ń jájá mọ́sálásí? Ta lajá tí ń gbó tí ń kọrin ibú ọba? Ẹ wí fún tafàtafà òkè ọ̀fà kọ́mọ tafà dábúlé ọlọ́fà kọ́mọ tọmọ ọlọ́fà lọ́fà. Tribes that originated in Nigeria and spread right across the world. So there are so many other kings after him too, but he's in the hierarchy of Yoruba kings, he's number one. Ọ̀pọ̀ èrò tó gbọ́ kásẹ̀tì orin ewì ọ̀hún ni wọ́n rò pé Ológundúdú ni. Ìpè àwọn èèyàn tí mo gbà lórí tẹlifóònù mi ò lè ká tán. Ará ilé ará oko títí dókè òkun ni wọ́n ń pé kí ló dé Ológundúdú kí n lọ bá ṣe. Ẹ̀ṣẹ̀ wo ni kábíyèsí ìbá àṣẹ ọ́ tó fi kéru ewì bẹ́ẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ gbórin ewì ọ̀hún tẹ́ lémi Àkànbí ló ṣe, mi ò bínú sí yín. Ẹ ti mọ̀ pé mi ni èmi ló lè kọrin kó bú ẹnikẹ́ni. Nítorí pé mo láyà mo lè gbéégún lójú, mo gbójú mo gbónu mo lè tò ṣàláyà. Kò sẹ́nikẹ́ni tó lè gbéná sórí tèmi ò lè sọ ọ́. Tẹ́ ẹ bá wí pé èmi ni mọ̀mọ́ tó ṣe yín tẹ́ ẹ fi p'Ológundúdú ni. Ṣùgbọ́n ṣá o kò sírúkú tí ọ̀pá làgbà tẹ̀ ní bá po lórí ẹ̀ níbẹ̀. Àwọn èèyàn tó bagada kọ́rí ń kọ́ p'Ológundúdú kọ́ ló kéwì yẹn. Ẹ kẹ̀dẹ̀ ṣé mo dúpẹ́ nítorí pé orin ewì tí wọ́n ní wọ́n kọ tí wọ́n gbé sórí nẹ́ẹ̀tì wọn ò forúkọ ẹnikẹ́ni sí. Ṣùgbọ́n àwọn èèyàn tó dóhùn mi mọ̀ wọ́n ní tó bá jó Ológundúdú ni orúkọ Ológundúdú ó wà ńbẹ̀. Àwọn tí wọ́n ń sọ pé Ológundúdú ni nídàkejì pọ́n ló kéwì sórí nẹ́ẹ̀tì tó bú ọba. Wọ́n mọ̀ pé kì í ṣe Ológundúdú, ẹnu lásán ni wọ́n ń wí. Ọọ̀ni ìrìṣà fúnra wọn mọ̀ pé kì í ṣe Ológundúdú. Ọba Lúfẹ̀, Lọ́wá, Sàrún, Ọba Lúrú tí wọ́n pè mí lórí ọ̀rọ̀ yìí wọ́n mọ̀ pé kì í ṣe Ológundúdú. Pé wọ́n ń pariwo pé mi ni mo tún fi lórúkọ sí ni. Gbogbo ibi tórúkọ Ológundúdú òde tẹ́lẹ̀ rí ó ti débẹ̀ ó rìn jìnnà. Oríire ló jẹ́ fún mi pé ewì kan jáde wọ́n wá ń sọ pé mi ni. Tólúwa ọba gbé mi sókè kí n dìràwọ̀ ńkọ́. Ṣé wọ́n lè máa pé èmi ni? Àìmọye èèyàn tá a jọ ń kọrin ewì nílẹ̀ yìí kí ní ṣe tí wọn ò pé kan nínú wọn ni. Ṣé bára wa lọ́kọlà tí ń kọrin ewì nílùú òyìnbó kí ló dé tí wọn ò dárúkọ rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀? Ṣé ni ẹ bá mi dúpẹ́ pé mo ti lórúkọ débi kí wọ́n fẹ̀gbin lọ̀ mí. Ibi àwílà wá dé Ológundúdú òkéwì kankan bú ọba. Mo ti fìṣẹ̀dálẹ̀ búra láàfin èmi ò lọ́wọ́ nínú húlàhúmọ̀. Èmi ò sí nínú akéwì tí ń sọ̀tẹ̀ sọ́ba Adéyẹyè. Tí mo bá ní tí ń bí mi nínú kò sẹ́nikẹ́ni tó lè pé kí n mọ̀rọ̀ Ọọ̀ni Ifẹ̀ àfi tí bàbá ò bá sí nílé. Ṣé bí mo ní tẹlifóònù Ọọ̀ni máa sì pé bàbá lórí aago. Ẹ̀yin tẹ́ ẹ kéwì láti fi bà mí lórúkọ jẹ́ ó dá mi lójú alálẹ̀ gbèjà. Kábíyèsí Ọọ̀ni ìrìṣà kí lọ́mọ lè ṣe ẹ̀ṣẹ̀ wo lọ́mọ lè ṣẹ̀ tó lè ṣe mọ̀mọ́ ẹ̀ kí mọ̀mọ́ ó bínú títí kí yeye ọmọ ó bínú débi pé kó lọ sọ ọmọ rẹ̀ sódò ńlá kó ní kómi ọmọ gbé e lọ kí mọ̀mọ́ sì bínú padà sílé. Kábíyèsí ẹ fọ̀rọ̀ àgbà ṣe tínú mọ̀mọ́ ọmọ bá wá rọ̀ kó tó délé ńkọ́ ṣó lè lọ gbọmọ padà lọ́dọ̀ Olúwẹ̀rí. Tá a bá ní bẹ́jọ́ ṣe gùn tó la fẹ́ dáná ẹ̀ nílé ṣé gbogbo ilé ò ní jóná dànù. Kábíyèsí o Ọba Adéyẹyè Babátúndé ẹni ìtàn Ògúnwùsì Ọ̀jájá kejì ó ti dàkìtàn. Àkìtàn kì í bínú gbogbo ìpàǹtí gbogbo ìdọ̀tí gbọ́dọ̀ bá ọ lára mu ni. Àgbà tí ò sì bínú lọ́mọ rẹ̀ pọ̀. Olúwa ọba ní dẹ́niládé ọlọ́gbọ́n kan ò lè fira rẹ̀ jọba ọ̀mọ̀ràn kan ò lè fira rẹ̀ joyè. Adéyẹyè ìwọ kọ́ ló gbéra rẹ̀ sípò ọba òkè ló dé ọládé. Babátúndé tó ọba rá látakò ìwọ̀n ni ó bínú mọ́. Kò sẹ́ni tádé lè bọ́ lọ́wọ́ ẹ̀ tí ò ní bínú ńlọ́jẹ́ kálágídí ọmọ bá kádàrá jà. Ọ̀rọ̀ ọjà kọ́ tọmọdé bá kọyín alẹ́ àgbà fi tán balẹ̀. Adédoyin lè rò pé ẹnikẹ́ni ló lè jọ ní Ifẹ̀ ẹnikẹ́ni kọ́ o. Ọba láàyè nílé bàbá rẹ̀ ẹ̀ lè jẹ Ọọ̀ni. Kí ló tún fẹ́ ká ṣe? Àlẹ́ àlìkùwà Ọọ̀ni ti wá kí ọ nílé nígbà méjì.
ẹ̀yin àgbààgbà àjòyè ńkọ́ tí ń dájọ́ láàfin ẹ ṣe gbẹ̀dẹ̀ tíjòyè kan bá ṣẹ̀ sófin Ifẹ̀ tàbí kó rọ́bà fín ká gboyè lọ́wọ́ wọn ká bọ́lẹ̀kẹ̀ lọ́rùn olóyè kọ́ ló yẹ kó jẹ yín lógún. a ti rí nínú ìtàn Ìbàdàn tí wọ́n gbàlẹ̀kẹ̀ lọ́rùn olóyè tó sì lọ para rẹ̀ sílé. ẹ rántí pé ọ̀tá ọba lónìí ó lè ṣọ̀rẹ́ ọba tó bá dọ̀la. ẹ gbàlẹ̀kẹ̀ lọ́rùn yékéré kò ìgbóṣù kan ẹ tún ti gba ti máyẹ̀ náà. mo fẹ́ kó yé yín pé òkun kì í wó ruru ká wá ruru ṣé bí gbogbo yín náà ló nílẹ̀kẹ̀ lọ́rùn kí lọ́wọ́ á dé tí lágbájá tó dé lárí tẹni tí ń bọ̀ àlè sọ. orí bíbẹ́ kọ́ lo oògùn forí fífọ́ agbára ò sì yẹ kó gùnyàn kó gunni débi kọ́ fọmọ ara rẹ̀ jóògùn. Ológundúdú yẹ́s Ológundúdú máa wí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́ sìgìdì tó lọ́mọ olódò gangan lòún fẹ́ ṣé ẹ ti béèrè lọ́wọ́ ẹ̀ pé báwo ni ó ṣe dáná ìyàwó ó fẹ́ lọ fira rẹ̀ sẹ̀sí nísàlẹ̀ omi ni akíndanidání tó bá ní di eléra lòún fẹ́ gbẹ́jọ́ ajẹ́pọ̀ fẹ́ yára rẹ̀ ní wèrè. Ológundúdú yín ti dé Ìlàrẹ́ ní mímọ̀ kú ọjọ́ Ifẹ̀ òye ọjà fìrìjàngàn ọjà fìrìjàngàn ọjà fìrìjàngàn egungun tó kó sẹ́nu mọ́tò tó dá lẹ́sẹ̀ tó dá lápá tó ṣubú yakata. Ológundúdú níbo la ti lè tọ́jú ará ọ̀run kìnkìn ọsibítù làbá gbégún lọ ní tàbí gbàlẹ̀. Èkìtì kété ẹkú ọjọ́ mẹ́ta ẹ̀ńlẹ́ o ní okun. Ológundúdú yín ti wọ̀lú mo dé wẹ́rẹ́ bí èjì alẹ́. ẹ wò gbà tí mo ti ń fojú yín sọ́nà pé mò ń bọ̀ nílé. àìtètè dé Ológundúdú ọ̀rọ̀ àrífín kọ́ àìkà yín sí kọ́ ibi tí mo tún yà ló pọ̀ rẹpẹtẹ. Ológundúdú yín dé o adira oko bí ẹni rogún oko jà tẹnu mọ́jọ wàràwà. Ológundúdú dé ọ̀rọ̀ dé ọ̀rọ̀ gódógódó gàìngàìn gódó gàìngàìn gódó gàìn. Ológundúdú dé mo fẹ́ mọ nẹ́rọ̀fọ̀ ní pọ̀pá mo fẹ́ ti ṣaṣara bagbó mo fẹ́ joyin inú àpáta ń òsì ní wẹnu àáké ẹni tí jẹ́ bóróńbótó tí jẹ́ bóróńbótó Ológundúdú tí jẹ́ bóróńbótó mo dé o. Ṣàngó ọkọ ya ọwọ́lú gìjà kálágùntàn pàgùntàn rẹ̀ mọ́ Ológundúdú dé kéléwúrẹ́ ó kéwúrẹ́ rẹ̀ ńlẹ̀. ó di kínkínní yinkin ó di kíní bolo kíní bolo àsìkò ọ̀rọ̀ dé t'Ológundúdú ọ̀sọ́ pọ́npọ́n náà yẹn ń tí ọ̀sọ́ pọ́npọ́n náà yẹn ran ọ̀rọ̀ gbogbo wọn ni wọ́n ń pé parí ìjọba Fáyòsé ẹlẹ́ẹ̀kejì tán kí kálukú ọmọ rẹ̀ lé ẹ̀ lókù. Fáyẹmí lọ lílọ Fáyẹmí dàbí àlá rírọ́ dídé Fáyòsé ó rí bí ẹni pọ́dún òní pé mọ́. ìjọba àná ṣojú wa tòní tún ṣojú wa àwa ni ó wà níbẹ̀ nígbà tíjọba tọ̀lá bá tún dé lọ́lá Olúwa. Kété Èkìtì ẹ kú ojúlọ́nà fúnjọba tuntun òjò òṣèlú tún ti ń rọ̀ dẹ̀dẹ̀ lẹ́kìtì ará oko ò ní pẹ́ wálé kìràkìtàkìtà òṣèlú ti ń rọ̀lẹ̀ lẹ́kìtì. ẹ̀yin ọba aládé ẹ̀yin àrólé ọba ẹ̀yin ìjòyè gbogbo ìyálọ́jà gbogbo òṣìṣẹ́ káńsù gbogbo tíjà gbogbo olùṣòwò gbogbo ajagun fẹ̀yìntì mo kí gbogbo yín ẹ kú palẹ̀mọ́ o mo kí gbogbo ẹgbẹ́ onímọ́tò ẹgbẹ́ onítakisí ẹgbẹ́ ọlọ́kadà ẹ ṣé ọjọ́ Ológundúdú yín tún dé o. ẹ pẹ̀lẹ́ ẹ kú ojú lọ́nà ètò ìdìbò tún ti ń wọlé bọ̀ díẹ̀díẹ̀. Ológundúdú tó lè modó tí ó dọ̀rùn lásì ẹ̀yin lẹ lè fọ̀nà hàn mí ẹ̀yin lẹ ti tọ́láwò lẹ ti máa dùn sápá ibi tẹ́ ẹ bá lọ lẹ́kìtì ni ẹ wí fún mi àmọ́ kẹ́ ẹ tó fẹni tí wọ́n polongo hàn mí ẹ mórúkọ rẹ̀ dé ṣọ́ọ̀ṣì ẹ sì dé mọ́sálásí kẹ́ ẹ tún bi fánà léèrè. Èkìtì kété ẹ ní láti farabalẹ̀ lọ́tẹ̀ yìí gidigidi ká má lọ dìbò fẹ́ni tí ó ṣàdéhùn tí ò ní mú wọn ṣẹ. ẹ ṣọ́ra fáwọn afibisólóore a lè mọ̀wá ènìyàn tí ọba ṣe kó dépò oyè tán àti rágùntàn tó gẹ̀gẹ́ tán tó dagbá ẹ̀gẹ́ nù. ká tó yan ọba aládé là á dífá o tá a bá ti yan ọba tán ifá ọmọ olóyè ò ṣeé dá mọ́ ni mo ṣe ní kí gbogbo ládéládé gbogbo lóyè lóyè ó ṣàṣàrò gidi kọjọ́ tó tẹnu bọ́pọ̀ kò sẹ́ni tó Ológundúdú lè polówó ẹ̀ tí ò ní wọlé àṣẹ Olúwa ni la ṣe ní ẹ lọ gbàdúrà. ti Fáyẹmí tí wọ́n ló ń padà bọ̀ ló ń kọ mí lóminú etí yín mélòó ẹ̀yin òṣìṣẹ́ mo ti gbọ́ páwọn wèrè kan ń kóra wọn jọ pé ti Fáyẹmí làwọn ń ṣe dájúdájú irú wọn kọ́kọ́rọ́ orí wọn ti sọnù nígboro iye owó tí Fáyẹmí jí tó kó sá lọ lẹ́kìtì ìjọba Fáyòsé gan ò mọ gbogbo rẹ̀ pátápátá
ṣe bí iye tí wọ́n rí lójú ewé ìwé ìròyìn ní gbogbo wọn ń pariwo kiri. bóyá lẹ mọ̀ pé 4.7 billion naira ní Fáyẹmí kó fún Buhari wípé kó fi mọ́wọ́ kàmpéènì. 4.7 billion naira tí Fáyẹmí ọmọ olè fún Buhari ló jẹ́ kí wọ́n fún ní ministerial appointment tó gbé lọ́wọ́. ṣé ẹ lè rántí owó bọ́ǹdì lóríṣiríṣi tí Fáyẹmí kó lọ ní. ara rẹ̀ ní 23 billion naira tí Fáyọ̀ṣe pariwo rẹ̀ títí tí Fáyẹmí ò dáhùn. ẹ̀yin òṣìṣẹ́ council, ẹ̀yin òṣìṣẹ́ ọba gbogbo, ẹ̀yin tíjà, ẹ̀yin dàgrín, ẹ̀yin kólẹ̀ kó dọ̀tí, sáwọn principals pẹ̀lú àwọn headmasters náà ń gbọ́ ohun tí mo fẹ́ sọ. ìdánwò tẹ́ ẹ ṣe kù níjọ́sí ẹ sì padà ṣe tí Fáyẹmí bá wọlé. ohun tí mo tún gbọ́ ni pé tí Fáyẹmí bá padà dé yóò ṣèdánwò fáwọn ọba aládé tilé tóko. ọba tó bá ti fẹ́ẹ̀lì ìdánwò rẹ̀ kò tún padà dádé mọ́, bàbá olóyè ní ọ̀dà. Èkìtì kété pàápàá ẹ̀yin òṣìṣẹ́, tí Fáyẹmí bá padà wá ṣe gómìnà ìpínlẹ̀ Èkìtì ajẹ́pẹ́ ẹgbẹ́ jombo. ṣé bárẹ́gbẹ́ṣọlá tiẹ̀ ń san half salary fún wọn lọ́sùn ẹ̀ mọ́ mẹ̀mẹ̀ ẹ̀yin ò ní gbọ́ pa. tẹ́ ẹ bá fẹ́ gbódòdó kọ lọ́ọ̀bì kankan gbówù Fáyẹmí kó pínlé kó pín ọ̀kadà wọ́n bá fẹ́ ó tún lè pín mọ́tò lẹ́kìtì. kẹ́ni tó gbọ́ ó gbọ́, kẹ́ni tí ò tí ì gbọ́ ó tún súnmọ́ bí o. kọ́dún 2018 ó tó pósù mẹ́fà gbogbo ọmọ ẹgbẹ́ PDP tó sá lọ sínú ẹgbẹ́ APC ni wọ́n sì padà sínú ẹgbẹ́ PDP. Fáyọ̀ṣe sọ lọ́dún 2016 mi ò gbàgbọ́, àmọ́ lọ́dún 2017 ni mo ti wá ń ròyìn ọ̀rọ̀ báwọn ọmọ onílé ó sì padà wálé. Ọbásanjọ́ tó fọ́ wọn ká náà ní ọmọ bí ó ṣe kó wọn jọ. PDP ẹ kú ojú lọ́nà fáwọn àlejò ńláńlá, gbogbo ọmọ yín tó sá lọ wọ́n ti ń bọ̀ lójú ọ̀nà. ẹ wo àwọn èèyàn tí wọ́n ń fi gáàsì dáná oúnjẹ, ọ̀pọ̀ wọn ni wọn ò lè rówó ra gáàsì mọ́ tí wọ́n tún padà wá ń dáná sítóòfù. nǹkan ń bẹ àwọn èèyàn tí ń lo sítóòfù tẹ́lẹ̀ wọ́n tún wá padà tún dáná igi torí pé wọn ò rówó ra kẹrosíìnì mọ́. tọmọbìnrin ọba délé ọkọ méjì kò ní méjì tó san mọ́ná. ṣé gbogbo yín ti rí pé 2019 ò ní pẹ́ dé, Ológundúdú ò ní ìdí kó tún máa pariwo pé bìkan ni ẹ gbà lọ. ẹgbẹ́ PDP tó gbóúnjẹ lọ́wọ́ wọn ń bọ̀, ẹgbẹ́ APC náà tó mẹ́gbàá lọ́wọ́ náà ń bọ̀. ṣé bí ti payín tó ọmọ Nàìjíríà àbí kò tí ì payín tó, ẹ wí fún mi. sójú yín ti já, ọ̀sẹ́ni tí ó bẹ oníkálukú kí wọ́n tó mọ ibi tí wọ́n yà sí tó bá yá. gbogbo ọmọ yín ni wọ́n ti sá lọ nílé tí wọ́n lọ ṣàtìpó nílùú ọba. ẹ wo iye ọmọ Nàìjíríà tó kú sórí omi ní Liberia. ìjọba wo ló mọ́? ìjọba wo ló wẹ̀ tó yán kànkàn nínú owó kíkó jẹ? ìjọba Sanni Abacha àbíjọba Babangida? ìjọba Ọbásanjọ́ àbíjọba Buhari? bíjọba Buhari ti ṣe pariwo corruption tó, Secretary General akọ̀wé ìjọba Buhari tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lé lọ 300 million naira ni wọ́n bá lákàntì rẹ̀ tó jí kó. ṣerú Fáṣọlá, Arẹ́gbẹ́ṣọlá ni wọn ò jíwó ìjọba. ẹ fẹ́ sọ fún mi ni pé Buhari ò mọ̀ pé Fáyẹmí lẹ́bọ lẹ́rù lẹ́kìtì? Èkìtì state nìkan láti rí gómìnà lọ́wọ́lọ́wọ́ tí ń ṣe project tí tún sanwó oṣù, bó tiẹ̀ jẹ́ wípé torí gbèsè tó bá ń lé kọ̀sán tán. ẹ lọ Ondo state, ẹ dé Kwara, ẹ lọ Ṣọ̀ṣun, ẹ lọ sí Kogi, ẹ lọ Ọ̀yọ́ state. ìyà tó tiẹ̀ ń jẹ wọ́n lọ́yọ́ state yẹn ò ṣeé wí. Ajímọ́bí ò tiẹ̀ níkẹ́ni tó fẹ́ kú ọmọ kú. àtúnwá gbọ́ páwọn tíjà wọn ń dín pọ́pọ́ọ̀fù tà nìbàdàn. bóyá Adédìbú tó kú ló ń fìyà jẹ gbogbo Ìbàdàn. tó bá ṣe pé Adédìbú ṣì wà láyé ni bàbá Adédìbú ó ti gba kọ́kọ́rọ́ sẹkírẹ́ẹ̀tì lọ́wọ́ ọmọ olè. Tàrẹ́gbẹ́ larí tá a wí, tìmí mi kò larí tí gbogbo wa ń pariwo. mo mọ̀ pájímọ́bí ò lè mórí délé, gbọ́gbọ́n bíi fábọ́ mọ̀ràn bí ọ̀pẹ̀lẹ̀. Bọ́lá Tinúbú ní kákí, ìdàgbàsókè Èkó jọ mí lójú gidigidi. ẹni Olúwa mi fi ṣẹ́rán ni Bọ́lá Tinúbú ọkọ rẹ̀ mí lẹ́kún, kò lábàwọ́n ohun ìdọ̀tí rárá. ẹ jẹ́ ká kí Bọ́lá Tinúbú, ká pa tòṣèlú tì, ọkùnrin tó dúró déédéé aṣíwájú rere ni. ká sọ pé Bọ́lá Tinúbú lẹgbẹ́ wọn fà kalẹ̀ kó jẹ pírẹsidẹ́ǹtì ní ilé ayé ìbádùn dùndùn. ó ti tó 200 people tí wọ́n ti pè mí láti ìpínlẹ̀ Ògùn tí wọ́n ń dúpẹ́ p'Ológundúdú ó mà ṣe o. wọ́n ń wí pé ọ̀gá wa Ìbíkúnlé ti change, ó ti yàtọ̀ pátápátá. wọ́n ní gbogbo tí mo fi bú Amósùn lọ́jọ́sí ló ti ń tún ṣe. wọ́n ló ti san gbogbo sálárì àwọn òṣìṣẹ́, wọ́n ló ti san ti gbogbo pẹ̀sẹ̀níà.
mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun títí di bí mo ti ṣe ń sọ̀rọ̀ yìí o dúdú la mọ́sùn pupa ni mi ò mọ̀ rí kò sì mọ̀ mí rí ẹni tó bá rántí láyé Babangida ẹni tó jẹ gómìnà Èkó lọ́dún yẹn Márúwá ni ìgbà yẹn ni mo ṣe kásẹ̀tì pé kíjọba ó ṣe overhead crossing sọ́jọ́ta pẹ̀lú Kétu tí wọ́n fi ṣe nígbà náà alága Kòsọ̀fẹ́ local government council lọ́dún yẹn lọ́hùn-ún Túndé lọ́jọ́ tí wọ́n ń ṣí overhead crossing lọ́jọ́ta òun ló ní kí wọ́n mọ̀ dúpẹ́ lọ́wọ́ akéwì tó fún gómọ̀jọba Èkó ìpè rẹ̀ ló jẹ́ kí wọ́n ṣe mo tún wá pariwo tìyànà pájà ìjọba òmùṣẹ́ mi ò mọ̀ tí wọ́n ló dé tí wọ́n fi kọtí dídí sówó náà ni mo gbà lọ́wọ́ ọ̀gágun Bùbámáwà àwọn ẹni Ìbíkúnlé wọlé wọn nípínlẹ̀ Ògùn Ìbíkúnlé ti fún wọn lówó ọ̀pọ̀ ọmọ Ògùn nínú wọn ló pè mí tí wọ́n dúpẹ́ tí wọ́n bá rẹ́ni sọ fún Honorable Rotimi Mákindé kí Máyégún ó lọ Ògùn kó lọ gbowó ilé rẹ̀ tí wọ́n wó níbì kan ẹ̀yin gómìnà tó kù ẹ fọ̀rọ̀ Ìbíkúnlé kọ́gbọ́n Ologundudu bá ń bú yín kì í ṣèjà mi ò lè sọ̀rọ̀ títí kí n gbàgbé Ọlárẹ̀wájú Sunday Olóòtú ní Staten Island lámẹ́ ṣẹ̀ṣẹ̀ ń lọ ọ̀rẹ́ wa ń kọ́ Ọlárẹ̀wájú Amos Ìdòwú tó ní chọ́ọ̀chì ní New Jersey Ológundudu ń bọ̀ mi ò ní pẹ́ dé tó rinlẹ̀ ọ̀jọba òní ṣàìjọba lọ́lá Olúwa bàbá wa Adéjì Ìtàkùrẹ́ ẹ bá wa dá tó rinlẹ̀ lóhùn Dàpọ̀ Fádíórà ọ̀rẹ́ Ológundudu ní London Akin Fádíórà ẹ̀gbọ́n mi ń kọ́ ẹ kú àlejò mi lọ́jọ́ gbogbo Dàpọ̀ ọ̀rẹ́ Túndé Awóṣìyàn ọ̀rẹ́ Dáúdà Adéfioyè ẹ bàjẹ́ rí mo tún rántí ọ̀rẹ́ mi ènìyàn mi gidi tí mo bá lọ sékìtì òun ni mo lọ rèé kí Olúyẹmí lórúkọ rẹ̀ ó pàtàkì tá a bá rẹ́ni rere kápá rẹ́ni rere tí mo bá rẹ́ níyàn gidigidi mo dá wọn mọ̀ ọmọ Èkìtì tó dúró déédéé tó nífẹ̀ẹ́ Èkìtì tó ń bọ́mọdé ṣe tó sì ń bẹ̀rù àgbà lọ́jọ́kọ́jọ́ Olúyẹmí ẹ̀sán ni ẹ̀sán Olúyẹmí tó dáa bí egbin tí mo bá jóbìnrin ìwọ ni mbà fẹ́ ó lówó lọ́wọ́ dáa púpọ̀ ó ṣe èèyàn àní pé ká ní pé mo jóbìnrin ni kí n ti bímọ 6 kí n dẹ̀ wà nílé ọkọ kò sí bí mo ṣe lè nífẹ̀ẹ́ ọkọ ọ̀hún tó lọ́jọ́ tí mo bá ti pàdé Olúyẹmí ẹ̀sán ajẹ́pọ̀kọ mi tẹ́ àtọmọ 6 àti bàbá wọn ni wọ́n fi sílẹ̀ ní kí amọ́sá wọn sì máa bá ọ lọ Olúyẹmí ẹ̀sán ọkùnrin pàtàkì tí gbogbo dúníyàn ń ròyìn Èkìtì kété bí ṣe lé ìgbìmọ̀ asòfin Àbújá bí ṣe tadó ẹran Olúyẹmí ẹ̀sán lọ mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà Olúyẹmí ẹ̀sán ò lè bà yín lójú jẹ́ Olúyẹmí ẹ̀sán Olúyẹmí fakọyọ ẹ̀wí adó Olúyìn tìyìn Èkìtì ẹ fa Olúyẹmí lọ sínú ẹgbẹ́ òṣèlú tó bá ní láárí kó lè bá wọn dupò níbẹ̀ màmá rere lọ níjẹ̀bú Ìgídá ọmọ ọba Ìjẹ̀bú Igbó ni màmá tó relé Súnre ọmọ Òbísànyà ọmọ ọlọ́jọ̀wọ̀ Ìjẹ̀bú Igbó ọmọ ọlọ́kìnní aya Akíjà lórìṣà màmá rere lọ nílẹ̀ yìí o Florence Adédoyin aya Ọ̀túnba Ọ̀ràdérẹ́mọ ní Ìkìjà Ìgídá iye ọmọ lọ màmá Níyì màmá Eyúsì màmá Adébáyọ̀ tí ń bẹ l'Amẹ́ríkà ni mò ń wí màmá relé ọmọ elérun wọn ṣòdí mẹ́sàn Florence Adédoyin aya Adébámbọ̀ ní Ìkìjà Ìjẹ̀bú ọmọ ajá ń lé kòkò kúsẹ́kúsẹ́ èso òṣèkòkò ajá tí ń lé kòkò lè sùn ṣe màmá lo 88 years tó tó lọ sinmi lọ́dọ̀ Olúwa ìyá tí gbogbo ayé ròyìn rẹ̀ fúnṣẹ́ rere ni ẹni ayé yẹ lọ́rùn ó gbè màmá Adéníyì ó ṣe rere láyé kó tó lọ màmá Ayọ̀délé ó gbélé ayé pẹ̀lú òdodo àtòótọ́ Iye Báyọ̀ gbogbo aráyé pátá ni wọ́n ròyìn iṣẹ́ rere tó ṣe mọ́ sinmi láyà Olùgbàlà Adédoyin aya Rúbẹ́nì Ògúnúgà Adébámbọ̀ ó dìgbà mo ní bàbá kan ní Ìlàwọ̀ Èkìtì Ámúsà Àréọlá lórúkọ rẹ̀ bàbá tó dáa tó ń fewéfegbò tọ́jú ọmọ aráyé. mo jíbà lónìí o ojú oró lílékè omi òsínbàtà lílékè odò kéke lílékè orù pérégede lápájọ yọrí o gbogbo àrìsàn àpọkútà gbèsè olónìí lónìí o ọbọ lónìí o ti pọ̀ lónìí ọbọ ẹ̀yà ìmọ̀bí. ọbọ lónìí o ibà ọ̀yà fọwọ́ra kù ẹ fọwọ́ra gbogbo nǹkan tán gbé fún ẹ̀jẹ̀ lójú oorun
lónìí o ọ̀pọ̀ ó jáde lónìí o ọ̀pọ̀ àbí òpọ̀. mo ti pọ̀ ọ̀pọ̀ lónìí àbí òpọ̀ mo o ti pọ̀ ọfà ayé táwọn ayé gbé fún ọjẹlúkù lónìí ó pọ̀ lónìí o ó pọ̀ lónìí o ó pọ̀ lónìí o ó pọ̀ lónìí o bó ṣe pọ̀ lónìí báyìí o kò ní wánú ẹ̀ mọ́ o. ìbà tí wọ́jọ́ ọjọ́ ìbà tí wo òrùn ìbà orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé lónìí o mo ní mo júbà lónìí o. ìbà lónìí o òtẹ́lẹ̀ ní sayajọ́ sàrà ní saya sálámi sàgé ní saya bàbá òní mìlà ọ̀gán forísadé lórúkọ tá a padé amòdìyàkùtù lórúkọ tá a pè sà òun ló dín fábújẹ́mi níyì nígbà tí àwọn ayé tí wọ́n bá jà lónìí o mo ní mo jìbà lónìí o mo ní mo jìbà lónìí o gbogbo àìsàn tó wà lọ́ọ̀rẹ́ lónìí o. ó ti délé bàbá aládùn ìlú làwẹ̀ lónìí ọ̀rà rẹ ti bẹ̀rẹ̀ sí yáyá o. ó délé bàbá aládùn ní ìlú làwẹ̀ Èkìtì ogun ayé ẹsẹ̀ lónìí. àpapọ̀ tó ń gbé sínú mi fi kún tí wọ́n ṣàlàyé tọmọ mi ṣàlàyé fíṣẹ̀ tí Ológundúdù lọ́dọ̀ bàbá aládùn ní ìlú àdìlúbì ìlàwẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa fi ṣèròyìn káyé gbọ́ káyé mọ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run èmi náà mo dúró tí mo ti ń sọ̀rọ̀ yìí ìní ló pé oṣù méjì tí wọ́n ti ṣiṣẹ́ fún mi so ikùn náà ni mo tún ṣì hàn yẹn tẹ́ bá wò tí gbàdúrà kọ́kọ́ débì tẹ́ bá wo ikùn yẹn ẹ̀rọ àbàyìn ẹ wò nísìnyí mo dúpẹ́ lọ́dọ̀ bàbá mo dúpẹ́ lọ́dọ̀ bàbá aládùn. ẹni onítẹ̀rẹ̀ bá ògún òrùn ní da alámú àkànkẹ́ arápá ọ̀pọ̀ lónìí àbí kò pọ̀ ẹni onítẹ̀rẹ̀ báyìí ẹyẹ àwọn ayé bàbá ẹ̀ nìyẹn òun ló ń da alámú ọ̀pọ̀ yẹ òun àbí kò pọ̀ ẹyẹ òun náà ló wà lálẹ́ ẹbí báyìí ẹyẹ òun nìyẹn ẹni iná ògún òru kí arápá kẹ́ da alámú òun ló wà níbí. ẹni àfiṣẹ́ oore rán tó ń sọmọ aráyé lóore ni ògbójú oníṣègùn tó ń mòdodo àtòótọ́ mọ́ṣẹ́ ẹni tí ń fewéfegbò ṣèwòsàn. ẹ wá ẹ jẹ́ ká lọ sí Ìlàwẹ̀ ká tọ́jú ara wa ìlera lóògùn ọrọ̀ àlàáfíà lójú ẹ tètè sáré wá ẹ sáré wá ẹ wá gbàwòsàn lọ́dọ̀ ẹni tó lúwa ní ọmọ sáráyé lóore kò sírú àìsàn tẹ́ gbédélé bàbá aládùn tó tún lè bá ọ kúrò níbẹ̀. ẹ̀yin onítọ̀ ṣúgà ẹ máa bọ̀ ẹ̀yin oní blood pressure ẹ máa bọ̀ ẹni tí ń wọ́mọ ẹ̀dá tí ń wáṣẹ́ ẹni tí ń ṣòwò tó ń tajà ẹ wá sọ́dọ̀ bàbá aládùn lolúwa mi gbà fún lọ́wọ́lọ́wọ́ ẹ máa bọ̀ lẹ́kìtì. ògo Ìlàwẹ̀ ni bàbá aládùn jẹ́ ó ti gbórúkọ Ìlàwẹ̀ Èkìtì délùú òyìnbó oríire ló jẹ́ fún wọn ní Ìlàwẹ̀ olú ọmọ ní í ṣe nínú gbogbo oníṣègùn àgbáyé Àríọlá Àmúsà ni bàbá ńlá kábínú ẹni ọlọ́rẹ̀ sí mẹ́dọ̀. tẹlifóònù bàbá aládùn rèé o 07039524057